Ìbéèrè mi sà, ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Mo ń gbọ́. Ìbéèrè mi sà, òun ni wípé ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá fẹ́ mú àwọn ọba wọ ìpẹ̀bí sà, nígbà tó bá ti já sí wípé Ifá ni wọ́n ló yàn án, next thing náà ni pé kí wọ́n mú wọ ìpẹ̀bí láti lè ṣe gbogbo orò tí wọ́n ń ṣe ní olú ìlú tó jẹ ọba sí yẹn fún wọn, kí ìlú lè tùbà kó lè túṣẹ, tó náà sì ní àdéhùn tí ó bá ìlú yẹn náà gbé ní inú ilé ìpẹ̀bí yẹn wípé òun ò ní ṣe àbòsí wọn. Ókè, ṣé ká wá sọ wípé nǹkan ìṣẹ̀ǹbáyé yẹn ni wọ́n rí òríjínà rẹ̀ fi dá ọba tó ya amrọ̀bà sílùú tó ń jàlú ẹ̀ lólè tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ sí, ṣé ká sọ pé nǹkan àbáláyé tí wọ́n fi ṣàdúrà fún, tí wọ́n fi bá a gbé àdéhùn yẹn nílé pẹ̀bí yẹn ni ò sóríjínà rẹ̀ mọ́ ni? Àbí ká sọ wípé wọn àti ẹ̀ ṣe nǹkan kan fẹ́ lòmíì, wọ́n kàn tì mọ́nú ilé pẹ̀bí yẹn ni, tí a fi rí ọba tó já sí pé ìmíì wà nù wọn amrọ̀bà ni, ìmíì wà oníjẹkújẹ ni, ìmíì dẹ̀ wà nù wọn tó já sí wípé a kàn ṣòwò òlù báṣubàṣu àbí kó talẹ̀ onílẹ̀ tépò dẹ̀ nípa. Lẹ́yìn náà tó bá tún wá kú, tí wọn bá tún wá ṣe orò ìlú kankan àbí nǹkan kan fún, bóyá ẹ̀sìn míì ló lọ gbé òkú yẹn tó kàn sín, tó sì já sí wípé wọ́n nílò kí wọ́n ṣe àwọn nǹkan ètùtù àtàwọn ìwúre kan nípa rẹ̀, kí ló wá dé tó já sí pé inú ilé yẹn tó ti yan ọba tó gbéṣẹ̀ yẹn wọn ní pọ́blẹ́mù bíbẹ̀? Ìgbà tí wọ́n bá padà wá gbé wa ní gógó, wọ́n wá lè sọ wípé náà bá ṣètùtù yẹn ìlú máa gbóná, ìlú máa dàrú. Èmi dẹ̀ nígbàgbọ́ wípé èmi mọ tí mo fi ń to ilé tèmi tó fi já sí pé kí wọ́n má ṣètùtù jù bẹ́ẹ̀ lọ, ilé wọn ni ó mọ̀ gbóná kì í ṣe ilé tèmi. Ìbéèrè tèmi tí mo fẹ́ béèrè nìyẹn sà. Okay sà. Ariwo pọ̀ ń bi tẹ́wà yẹn. Ọba Solomoni máa sọ fún yín wípé 100% àwọn ọba tó wà ní ilẹ̀ Yorùbá 10% wọn péré ló wọ ìpèbí. Wà nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá. Out of 100% ọba ilẹ̀ Yorùbá 10% wọn ló wọ ìpèbí. Eléyìí tó pọ̀ jù nínú wọn tí wọ ìpèbí. Èmi wà nínú wọn tí ò ní wọ ìpèbí yẹn kó tó kú because of wọ́n ti mọ iṣẹ́ tó ń fẹ́ ṣe. Wọ́n máa lo ìgbójú, wọ́n máa lo agídí. So èmi after 20 years lórí oyè ló ẹsẹ̀ máa wọ ìpèbí. So nǹkan tó fà tó fi ń jẹ lọ nìyẹn. Àwọn ọba original tó bá wọ ìpèbí wọn ò lè ṣe kán mú jẹ. Wọ́n gbọ́dọ̀ rí repercussion ẹ̀. Tàbádẹ̀ wa tó ń sọ̀rọ̀ nípa ìpèbí, ìyẹn ìpèbí tó bá ti tún gbà àbọ̀dì. Àmọ́ tó wá sọ báyìí wípé out of 100% ìpèbí tó wà ní ilẹ̀ Yorùbá 10% ló jẹ́ original. Àwọn ilé tó kù wọ́n ti gbà bọ̀dì, wọ́n ti tọwọ́ bọ̀ lójú. So ọba mi máa wọ ìpèbí tó yẹ pé àwọn ètò tó yẹ kán ṣe ní ìpèbí wọn ò ní ṣe kankan bẹ̀. So wọ́n kàn fi ṣe camouflage, ibi tó yẹ kán mú dé wọn ní mú dé bẹ̀. So nǹkan tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń jẹ lọ nìyẹn. So ó dìgbà tí àwa ọmọ Yorùbá àbí àwa ọmọ Yorùbá bá mú nǹkan wa lọ́kùnkúndùn wípé anybody bá fẹ́ jọba o, tó bá take gbogbo step tó yẹ kó take kó tó di bó máa joyè wípé àwọn nígbà kó jọba, ìgbà ẹ̀ la máa tó ọba original máa tó padà sílẹ̀ Yorùbá. So bó ṣe rí nìyẹn. À ń gbọ́. Mo tún wá ní ìbéèrè sà, ẹ má bínú táriwo bá pọ̀ ń bí ibi tí mo ti lọ jẹ́wé àtẹ̀gbò lèmi wà ń tèmi. So ìbéèrè tí mo tún ní òun ni wípé ṣé ìgbà tó ti wá rí báyẹn, ṣé fọ́ọ̀tì ọba tó wá padà yí ẹsẹ̀ ara rẹ̀ mọ́ pé kìrìsìtẹ́nì lòun, pásítọ̀ ní kó sìn òun, àbí èyí tó yí ẹsẹ̀ ara ẹ̀ mọ́ mùsùlùmí pé mùsùlùmí lòun, àwọn àfáà ní kó kírun sí òun lára? Ṣé fọ́ọ̀tì ọba yẹn ni, àbí ṣé fọ́ọ̀tì àwọn àfáà ọ pásítọ̀ yẹn ni, àbí fọ́ọ̀tì àwọn tí wọ́n yàn ní ìwà rẹ̀ mẹ́fà tí wọ́n ń fi ọba jẹ? Because òfin tó yẹ kó wàsà ni wípé ó fẹ́ jọba
níbi tó ti mọ̀ pé wọ́n ti ń ṣe nǹkan àṣà nǹkan ìbílẹ̀ nǹkan láíláí because bí ìlú ṣe rí nìsín ìlú ò fararọ mọ́ eku òkè bí eku èèyàn gan ò fọhùn bí èèyàn mọ́ fine èmi dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe létètò tán ṣe yẹn ok ọba tó wá já sí wípé kò wọ̀pẹ̀ bí tó sì jẹ́ dandan àbẹ́yìí tó yẹ pé gbogbo òrò tó yẹ kán ṣe wọ́n ṣe fún ṣé fọ́ọ̀tì ọba yẹn wá ní àbí fọ́ọ̀tì àwọn tí wọ́n ń gbòkú wọn tán ń sin wọn àbí fọ́ọ̀tì àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bíi wípé ẹ̀yin ni kinní yìí yé ẹ̀yin lẹ mọ̀ pinlẹ̀ ẹ̀yin lẹ mọ̀ òrùtẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀yin lẹ mọ̀ tẹ́lẹ̀ gbé jáde ta ló ní fọ́ọ̀tì inú wọn àti wípé ṣé kèé ṣe wípé bóyá gbogbo nǹkan tó jẹ́ nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá bóyá wọ́n ti lọ tà sí ìlú èbó. fọ́ọ̀tì ìjọba ni àwọn ọba tó máa ń ṣe bẹ́ẹ̀ jù ni àwọn ọba tó bá lẹ́nu tó bá lówó lọ́wọ́ tó mọ gọ́vnà tó mọ pírẹsidẹ́ǹtì tó mọ igbá àwọn náà ló máa ń hu ìwà wèrè yẹn jù wípé àwọn ò ní wọ ẹ̀pẹ̀ bí àwọn ò ní wọ gbá àwọn ò ní wà wo tí ò dẹ̀ sí nǹkan tí àwọn ìwà rẹ̀ mẹ́fà lè ṣe fún wọn because majority carry the vote so àwọn ọba tó bá mọ ènìyàn yẹn àwọn ló máa ń lo power yẹn so àwọn ọba tí àwọn gọ́vnà fi ń jẹ tí àwọn ọba tí àwọn olóṣèlú fẹ́ lórí oyè àwọn ló máa ń ṣe irú ìwà yẹn hù àwọn ló máa ń behave bẹ́ẹ̀ yẹn so kì í ṣe fault anybody fault ìjọba ni. kábíyèsí ìgbà tó ti wá rí bàǹtà mọ̀ wípé fault ìjọba ni àti pé mi tó bá lówó lọ́wọ́ nu wọn ẹnu wà rẹ̀ mẹ́fà ò lè ka èmi rò pé tẹmọ̀ pé tá a bá wo àwọn mọ́fì míì wọ́n á ní n tó yẹ kí wọ́n ṣe nínú ilé tá ti mọ́ bàyẹn gbà tí wọ́n ṣe gbogbo wọn lè máa wọ́ kú nínú ilé yẹn mọ́fì ni o kò tí ì ṣẹlẹ̀ o ọ̀ọ́kán sọ wípé ọba yẹn ọmọ rẹ̀ ń kú àbóhùn fúnra rẹ̀ àjálù ọ̀tún ń jálù sí ń jálù lọ́tún ń jálù lósì ìsìn gbogbo àwọn ọba yẹn lárí tán yọkùn tán dán tó dàjà sí pé ìmíì kò ṣe nǹkan kan kò tiẹ̀ nígbàgbọ́ nù ṣẹ̀ṣẹ̀ yẹn ju wípé wọ́n fẹ́ tàn òun ni mo rọ́ba tó jẹ́ pé wọ́n sọ fún pé ẹ̀sà àsìkò àti bọ̀gún nílùú ti tó ó níta ló ráyè gbogbo rédèdè tẹ̀ ń kó nǹkan sí díẹ̀ tí ò sẹ́ni tó máa jẹ́ tí ò sí nǹkan kan yẹn so ṣé ká sọ pé inú mọ́fì ni èèyàn ti máa ń ní pọ́blẹ́mù tó bá ní nǹkan ìdílé ẹ̀ tó yẹ kó ṣe nígbà tó jọba tí kò ṣe ni àbí ká sọ wípé kò tiẹ̀ sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ tó jó original mọ́ débi tán ti lè ní pọ́blẹ́mù. ìkọlù sẹ̀rẹ̀ ni wípé it's not a general ní àwọn ibi tí irú kan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ kí wọ́n tó lè ṣe irú kan bẹ́ẹ̀ yẹn wọ́n á ti gbé ìdì fún àwọn awo ìjẹ irú ọba bẹ́ẹ̀ wọ́n á ti gbé kí ni sà. wọ́n á ti gbé ìdì fún àwọn awo jẹ irú ọba bẹ́ẹ̀ yẹn kó tó dìpọ̀ ó máa gorí oyè ó ti lè fún àwọn aláwo yẹn ní 5 million pé kán pín so lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá pín tó bá wá gbé ìwà wèrè ẹ̀ dé so kò sí nǹkan tí àwọn awo yẹn fẹ́ bá irúnmalẹ̀ sọ mọ́ tó fẹ́ gbọ́ wọn láṣẹ lẹ́nu mọ́ tí wọ́n ti jẹ ìwọ̀ so nǹkan tí àwọn olówó yẹn sábà máa ń ṣe fún wọn nìyẹn. kábíyèsí tí n bá gbọ́ yín yé sà ẹ má bínú pé mo gba táìmù yín sà o tí n bá gbọ́ yín yé sà intan sọ báyìí ni pé ẹni tó àwọn tó yẹ kí wọ́n ṣe preparation nǹkan tó fẹ́ fún àwọn irúnmọlẹ̀ everything gbogbo yẹn jẹ́ ká gbà pé wọ́n ti fi 10 million dí àwọn lẹ́nu àbí kò tiẹ̀ tó bẹ́ẹ̀ now nǹkan wọn ní lè bá kinní yẹn sọ̀rọ̀ kó gbọ́rọ̀ sí wọn ní ẹnu mọ́ ok nígbà tí wọn lè bá kinní yẹn sọ̀rọ̀ kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ ṣé kinní yẹn fún rẹ̀ ò lè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ láti lè mọ̀ wípé àtàwọn awo yẹn àtẹni tó fẹ́ jọba yẹn wọ́n jọjọ bírèbù ara wọn ni àbí kinní yẹn gan ò rí ìlìmọ́ tí wọ́n ti lọ gbé tà tó jẹ́ pé fèkì ẹ̀ ló wà. mọ́tò tó wà lọ́wọ́ yín yìí láì tẹ kọ́kọ́rọ́ sí kẹ́ start ẹ̀ kò lè ṣiṣẹ́ but mọ́tò ni gbogbo nǹkan ẹ̀ ló dẹ̀ pé so gbogbo àwọn kíní ẹ̀ ló ní atọ́nà so tó bá ti wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí àbáwá rẹ̀ ní bá sọ̀rọ̀ mọ́ ìyẹn lẹ máa fi rí táwọn kíní ẹ̀ bá fẹ́ jà wọn kì í bẹ́ẹ̀ nìkan jà gbogbo ìlú ni wọ́n bá ń jà àtẹni tó mọ̀ ń pa àtẹni tó mọ̀ ń pa èsì ló dàbí ẹni tó start mọ́tò tó fi sí jíà tó wá fi sílẹ̀ ó lè lọ rọ́ sí kòtò ó lè lọ bá ẹni tó ń drive bọ̀ torí kò sẹ́ni tó ń wà so bó ṣe rí nìyẹn. last question tí màá fi wá drop kí wàá ní ẹ̀yin rí i pé ó lè jẹ́ solution by because kábíyèsí kò sí ọba tán fẹ́ yàn nílùú lẹ́ni mi ì fẹ́ mọ̀ tó bá jẹ́ nàìjíríà yìí tìjọba láṣẹ ni lọ́dọ̀ ẹ̀
ìjọba òun láṣẹ àyàfi tó bá já àwọn ọba oko tó yẹ pé kò tẹ̀ sẹ́ni tó mọ̀ wọ́n náà tẹ́lẹ̀ bó ní tìjọba ò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó dá mọ̀ àwọn ìjọba àwọn ọba ńláńlá tá a mọ̀ nílẹ̀ Yorùbá wa ilé ní kò séyìí tó lè sọ pé president a fẹ́ ṣe nǹkan báyìí nípa àṣẹ̀ṣe nílùú tó láṣẹ àti pé bẹ́ẹ̀ kò sí àyàfi tó bá já sí wípé president yẹn rí wípé nǹkan lè jọjọ benefit ni náà fi lè dáhùn pé ṣùgbọ́n president o ẹ má travel oṣù mẹ́fà léni o wọ́n fẹ́ ṣe nǹkan kan o wọn ò ní dá wọn lóhùn àtàwọn bẹ́ẹ̀ 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 lọ kí lẹ́yìn rò wípé ó lè jẹ́ solution tí wọ́n lè ṣe lérí ẹ̀. kò sí solution ìdí tí ò fi sí solution ni wípé àṣẹ ti kúrò lọ́wọ́ ọba inú ọba ni ìjọba ti jáde kò sí nǹkan tó ń jẹ́ ìjọba àwọn ọba ló ń jẹ́ ìjọba so inú ìgbìmọ̀ àwọn ọba ni ìjọba ti jáde so that nígbà tí àwọn ọba ti fi àyè gba ìjọba tẹ́ bá ṣàkíyèsí nílùú òyìnbó that is England ní Elizabeth ń ṣe ìjọba ẹ̀ lọ́tọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ń rúlù lọ́tọ̀ ni but in our own Africa here wọ́n ti kó ọba wa wọ́n ti gbé wọn sí abẹ́ ìjọba Elizabeth ò sí lábẹ́ ìjọba ló wà lábẹ́ Elizabeth kàbíkẹ̀ kan jọ jẹ́ sàwáwù ṣùgbọ́n ní Nàìjíríà ìjọba wa àwọn ọba wa abẹ́ ìjọba náà wà ó ní ibi tó bá fẹ́ bá ìjọba sọ̀rọ̀ wọ́n máa plead ni wọn ò lè pàṣẹ kò sí nǹkan tó jẹ́ àṣẹ lẹ́nu ọba àwọn méjì ló ń pàṣẹ Africa president and governor máa pàṣẹ state yẹ president máa pàṣẹ all over the world all over Nigeria àwọn ọba ìlú wọn nìkan náà lè pàṣẹ fún ó dẹ̀ ní ẹni tó lè pàṣẹ fún wọn ò lè pàṣẹ fún kristẹni wọn ò lè pàṣẹ fún mùsùlùmí torí tó bá pàṣẹ fún kristẹni àwọn kan ní máa dìde tó bá pàṣẹ fún mùsùlùmí àwọn group of muslim lágbàáyé wọ́n máa dìde so àṣẹ ọba inú yàrá ẹ̀ ló mọ ìyẹn ó wá tún jẹ́ ọba tó tún lówó lọ́wọ́ gan ìyẹn lẹ́nu ẹ̀ máa tún fi káyàwó ẹ̀ àtọmọ so kò sí solution fún because wọ́n ti fi ọba sí abẹ́ ìjọba. ó já sí pé kábíyèsí nígbà tí ò ti sí solution fún yẹn a já sí pé dandan ni pé ọba ilẹ̀ Yorùbá ó lè padà kú ká gbọ́ wípé èèyàn kan sọ wípé táyà mọ́tò tá à ń gùn káàkiri yẹn òun ni Ọlọ́run ọba tí kábíyèsí yẹn sìn kú táyà mọ́tò yẹn kó dẹ̀ gbé lọ bẹ́ẹ̀ kó lọ sí kó dẹ̀ mọ́ sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ lùsà. ìyẹn ń sìn UK state sọ yẹn bẹ́ẹ̀ wọ́n sì lè máa ṣe lọ bọ̀ wọn ò lè mú yẹn jẹ because. ó ṣẹlẹ̀ ẹ fi sọ pé wọn ò lè mú jẹ sà. nǹkan tó dá mi lójú ni ìyẹn ṣú ọ̀fẹ́ mi pa wípé kò sí ọba kan nílẹ̀ Yorùbá mi ì fẹ́ mọ bó ṣe jẹ́ tí ó bá kú tó bá sin ẹ́ tó bá yẹ pé mùsùlùmí ló wá sin ẹ́ àbí kìrìsìtẹ́nì ló wá sin ẹ́ àwọn fámìlì á jìyà ẹ̀ ṣáà ni but the way tí kíní yẹn fi operate kò lè yé àwọn ọmọ ìsìn torí wọn wá sáyé rí nígbà táwa kọ́ wá sáyé àwa nǹkan táwa ti experience ni ọ̀rọ̀ tí a ń sọ yìí báyìí ó lè má ti ṣẹlẹ̀ 5 years to this time ó lè jẹ́ after 10 years ó lè jẹ́ after 20 years nígbà tí kíni máa wá operate agbára ò ní wá ka mọ́ àwọn tó máa lọ di àwọn innocent soul ni so èmi kàn máa advice because irú ilé tó ṣẹlẹ̀ níjẹ̀bú-Òde nísìnyí kìí ṣe irú ọba yẹn ló yẹ kó ṣẹlẹ̀ sí rárá because ọba gbogbo Ìjẹ̀bú ni ìṣe lọ́ba yẹn dàbí díẹ̀ ló fi yàtọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ kìí ṣe ọba kan kìí ṣe ọba àdúgbò kan ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pátá ni ibi tí Ìjẹ̀bú dé tó mọ nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé bí Ìjẹ̀bú ṣe lajú ilẹ̀ tírúkọ bẹ́ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ ó yà mí lẹ́nu gan ẹ jẹ́ kí n land bọ́ mi ìfẹ́ dáhùn sí kéèsì yẹn púpọ̀ but
ọ̀rọ̀ tí àmọ̀ràn tí màá kàn fún gbogbo àgbáyé nísìn lórí kéèsì tìjẹ̀bú yìí ni wípé kólúkálùkù lajú sílẹ̀ ká tiẹ̀ wo kan tó fẹ́ ṣẹlẹ̀ bóyá wọ́n máa mú jẹ lóòótọ́ bóyá wọn ò ní mú jẹ ẹ jẹ́ ká tiẹ̀ fún wọn ní 7 years náà ọdún 7 péré lèmi fún wọn 7 years tó bá wàá mú jẹ ńgbà ẹ̀ máa sọ pé òkè wọ́n ti jẹ lọ tán tó bá máa ṣẹlẹ̀ kì í ṣe irú Ìjẹ̀bú Òde ló máa ṣẹlẹ̀ sí a jẹ́ àwọn ọba kéékèèké àwọn ọba kúẹ́kúẹ́ so bó ṣe rí nìyẹn. kábíyèsí gẹ́gẹ́ bíi pé ẹni ogún wọn ti jẹ lọ ọgbọ̀n wọn jẹ lájẹbọ̀. wọ́n ń jẹ bọ̀ whether they like it. ok fine mo bá yín gbà yẹn ṣé tó bá dásìkò tí wọ́n bá fẹ́ máa jìyà kínní yẹn ṣọ́lọ́run ló máa bínú ni àbí òòṣà tó já sí páwọn tí wọ́n ń fìyàn jọba ti gba àbẹ̀tẹ́nú yẹn àbóun ni ó padà wá di pé wọ́n yẹn lòmíì tí ó padà wá máa ṣe nǹkan òòṣà yẹn àbí òòṣà yẹn fúnra ẹ̀ ni ó padà yarí ńgbò bá yá. òòṣà yẹn fúnra ẹ̀ ló máa bínú. bọ̀ wọ́n ti change àwọn tán ti gbowó àbí tán dúró tó ṣà wọ́n ti change àwọn tí wọ́n ti gbó tí wọ́n. àìdá wọn gbowó àìdá wọn ò gbowó òòṣà yẹn ló máa bínú àtẹni tó jẹ ń bẹ àtẹni tó jẹ ń bẹ ló máa jìyà. ṣùgbọ́n ẹ ti sọ lẹ́ẹ̀kan ṣáájú nínú ọ̀rọ̀ wípé ṣé pé ẹni tá ti fi 5 million 10 million tá ti fi rìbọ̀ lẹ́nu wípé kò lè bá òòṣà yẹn sọ̀rọ̀ kó gbọ́mọ̀ náà. ìtorí pé ẹ farabalẹ̀ gbọ́ mi ni. ok. ọ̀rọ̀ méjì ni mo sọ láàárín yẹn ẹni nígbà tí ọba kan bá jẹ tí ò bá ṣe dáadáa bóyá ó lo agbára lé wọn lórí ìgbésẹ̀ àwọn olóòṣà yẹn ṣé wọn ò lè bá òòṣà yẹn sọ̀rọ̀ kó ṣe wọ́n sí báṣìbò mo ní àwọn olóòṣà yẹn kò ní lè sọ anything mọ́ torí pé wọ́n máa ti fowó dí wọn lẹ́nu tó bá dẹ̀ ti fowó dí wọn lẹ́nu kò sí nǹkan tó fẹ́ bórìṣà yẹn sọ tó fẹ́ gbọ́ mo ní ṣùgbọ́n tó bá wá pẹ́pẹ́pẹ́pẹ́ tó wọ́n bá bórìṣà yẹn sọ anything mo ní òòṣà yẹn fúnra yẹn máa dìde mo ní ṣùgbọ́n tó bá máa wá jà abnormal ìjà ni àtẹni tó lọ́wọ́ ń bẹ̀ o àtẹni tó lọ́wọ́ ń bẹ̀ o mo ní ó dàbí mọ́tò téèyàn start tó fi sí jíà tó sẹ́ anybody níbẹ̀ tó wá fúnra yẹn ń lọ mo ní ọ̀nà méjì tí mo sọ sí nìyẹn. kábíyèsí tó bá wá já sí wípé ẹni ká fún wọn lọ́dún méje báyìí ṣé ń gbọ́ mi sà ọdún méje tẹ ẹni ká fún wọn yẹn mo gbà wípé a ti rí nínú àwọn tí wọ́n dárúgúdù yìí sílẹ̀ tí Migo ti gbọ̀run lọ tí ó sì kú dáadáa because ọba Àwùjalẹ̀ tán kú nìsí wọ́n kú dáadáa wọ́n pa wọ́n san kú now àwọn innocenti tí wọ́n fẹ́ jẹ níbẹ̀ yẹn ṣé ká sọ pé bóyá Ọlọ́run ló ń ṣàbòsí ni àbí ká sọ pé àwọn òòṣà yẹn gan wọn mọ tó kán àbí wọn mọ tó yẹ kán fìyà jẹ àbáwọn fúnra wọn gan ó kàn wù wọn kán fẹni tí ó bá dáràn kalẹ̀ kí wọ́n mú innocenti because tí wàhálà kan bá ṣẹlẹ̀ gbàm lẹ́ni gan aláìléèyàn tálákà ẹrú olòṣì èèyàn tí ò léèyàn oníyà yóò jẹ jùlọ mọ́tàgbà ṣe wò kó ṣẹlẹ̀. ẹ lè tẹ́ ń sọ yìí àtolówó àti tálákà ló máa jìyà because nǹkan tó ń pè ní ṣe rí mi ò mọ bó mo ṣe lè ṣàlàyé fún ẹ̀yin generation yìí nǹkan tó rọ̀ mọ́ ọba pọ̀ the word ọba ò kì í ṣe nǹkan kékeré mi ò wá mọ bí àwọn ọba òṣèlú yìí ṣe rí o but nǹkan tèmi mọ̀ tó ń jẹ́ ọba kì í ṣe nǹkan kékeré because ó kàn jẹ́ wípé àwọn èèyàn yìí gan mọ bíbélì nínú bíbélì tí ọba kan bá kú ó ní orí itẹ́ tó máa ń sin gbogbo wọn sí wọn ò ní skátà wọn gbogbo ọba tó ti jẹ nílùú yẹn pátá ibì kan ni gbogbo wọn máa wà kí ni wọ́n pè ní àwọn alálẹ̀ kí ni wọ́n pè ní àwọn òlìlẹ̀ ó ní gbogbo kí ni ẹ ló ní ètùtù tí ogun bá fẹ́ jà láàrin ìlú nígbà yẹn ó ní ìdúwé tó máa fi àwọn ọba yẹn tó máa pè wọ́n irú ọba yẹn nísìnyí níbo ni wọ́n ti fẹ́ pè kò sí pè mákàyélé ọba tó ń lọ sí pẹ̀lú mùsùlùmí ọba yẹn nísìnyí kò pẹ̀lú àwọn alálẹ̀ mọ́ ọba yes. kábíyèsí alálẹ̀ ti dín kan nìyẹn àbí. alálẹ̀ ti dín kan wọn ò lè pé ọba yẹn nǹkan kan ò lè ṣẹlẹ̀ ní ọ̀la nílùú yẹn níjẹ̀bú òde kan pé ọba yẹn kan fi ṣàdúrà àbí kan fi wúre bọ́ọ̀tì kan tó ṣẹlẹ̀ yẹn ilẹ̀ ìjẹ̀bú náà ló ti lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ lóńdó state láyé nǹkan tó dá mi lójú pa ni. kábíyèsí ṣé n tẹ́ wọ́n ń sọ báyìí ni wípé ní Ondo state wọ́n yà wọlé bẹ́ẹ̀ ju Ògùn state lọ lẹ́ ń sọ báyìí. no ṣe rí ìjẹ̀bú òkè kan kan kú. kábíyèsí wọ́n dẹ̀ ń try
ṣe bí Ìjẹ̀bú lèmi ṣe fẹ́ pìtàn Ìjẹ̀bú fún mi ni. kábíyèsí ọba tó kù yìí ara àwọn ọba tó jẹ́ gbòógì nínú àwọn ọba ìṣẹ̀ṣe ni. wọ́n lè jẹ́ gbòógì. Ìjẹ̀bú òkè ka nǹkan kún. Ìjẹ̀bú òkè Ìjẹ̀bú máa ń fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tó pọ̀. Ìjẹ̀bú òkè ka nǹkan. Ìjẹ̀bú fàájì ni Ìjẹ̀bú. Ìjẹ̀bú máa ń ṣe fàájì gan. Ìjẹ̀bú òkè ka nǹkan kún, wọn òkè mú nǹkan lọ́kùnkún dùn. Kò lè ṣẹlẹ̀ l'Ondo State. Níbo ló fẹ́ gbé gbà? Ó máa ṣe o. Nǹkan ẹyọ kan Ìjẹ̀bú lèmi, bàbá mi Ìjẹ̀bú ni, ìyá mi lọ́mọ Ondo State. Nǹkan tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú yẹn kò lè ṣẹlẹ̀ sí ẹni ọba kankan l'Ondo State. Wọn ò bí wọn kú, wọn ò lè ṣe, ẹ̀mí ò gbé. So Ìjẹ̀bú òkè ka nǹkan kún láti bẹ̀rẹ̀. So that is it. So but nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ẹ lè lọ scot free. But àmọ̀ràn mi fún àwọn arábí yìí ni wípé tó bá ìṣe é ṣe, tó bá lè bá kàn lọ bóyá wọn tó bá ti sí kàn lọ tuwú, tó wọn bá lè tuwú kàn lọ bá àwọn àwòrò ṣàṣà yẹn pé kí nìkan míì tó tún lè ṣe. Because nígbà tí kíni bá máa ṣẹlẹ̀, gbogbo àwọn àfáà tó lọ sí yẹn gan wọn máa fara gbá. But ọ̀rọ̀ tí a ń sọ yìí báyìí, bá ṣe ń sọ yìí báyìí, àwọn máa yín mú. So níwọ̀n ìgbà tó jẹ́ pé Mẹ́kà tí ẹ ń lọ, tí wọ́n ti sọ fún yín pé ká má kìsì òkúta mọ́, Allah ní kẹ́ lọ́ máa kìsì. Àṣà ìṣẹ̀dálẹ̀ ló ti wọ́n nìyẹn. Ipe gbogbo àgbáyé ló máa bá wọn kìsì òkúta yẹn. Nígbà tí Ọlọ́run tẹ́ ń sìn ní Mẹ́kà tó tako òkúta tẹ́ lọ́ ń kìsì yẹn. Ìwọ sọ pé wọ́n bá àṣà ẹlẹ̀ ìbílẹ̀ bàbá ẹ jẹ́, ẹ lè mú jẹ́, ẹ lè yóò gbé. kábíyèsí sá ẹ má bínú pé mo ń stress yín o, ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo ń stress yín. ṣe rí ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé ọba ló lẹ́bi ni àbáwọn àáfàá ni wọ́n sọ pé rárá o, òkú yìí ó kà wọ́n o, àwọn làwọn fẹ́ lọ sìnkú o, ọ àwọn ọmọ náà sọ pé mùsùlùmí ni bàbá àwọn o, kí wọ́n lọ sí gbogbo ẹ̀ lágbọ́dọ̀ yànnàná. Kò sí anybody tó ní ẹ̀bi. Ṣé mọ̀ wípé olúkánukùn ló ń wá àtijẹ àti mú kiri. Olúkánukùn ló ń wá káyé rí òun. Ẹni tó jẹ̀bi tó bá jẹ́ pé lóòótọ́ òun ni bàbá yẹn sọ sílẹ̀ wípé àwọn mùsùlùmí ni kó gbé òun, bàbá yẹn ló jẹ̀bi. Tó bá jẹ́ pé lóòótọ́ òun ló sọ, because information ta gbọ́ nìyẹn pé bàbá ti sọ sílẹ̀ wípé àwọn mùsùlùmí ni kó sin òun. Because ìgbà tó fẹ́ jẹ́ kí àwọn mùsùlùmí kó sin ẹ́, ó yẹ kó ti gbé adé lẹ̀ kó tó kú. Wípé nísìnyí omi ò jọba mọ́ o, because adé tó wà lórí ẹ, adé òòṣà ni. Adé àwọn àwòrò ṣàṣà ilẹ̀ gbogbo Ìjẹ̀bú ló wà lórí ẹ. Tó bá fẹ́ kú sínú ìbọ̀rìṣà, inú ìṣẹ̀ṣe, wàá gbé adé lẹ̀, ẹrù yín rèé o, ẹgbà adé yín, mi ò fẹ́ mọ́. So ní báyìí I'm a purely Muslim, wọ́n bọ́. Ṣùgbọ́n adé yẹn wà lórí wọn títí wọ́n fi kó láyé gẹ́gẹ́ bí ọba, torí kábíyèsí o, kò sí ní kìrìsìtẹ́nì, kò dẹ̀ sí nìkan tó jẹ́ bẹ́ẹ̀ ní mùsùlùmí. Òòṣà tó wà lára ẹ̀ náà ń bọ̀wọ̀ fún, kì í sọjọ́ orí ẹ̀. So that is it. kábíyèsí ìgbà tí aláṣẹ kejì òrìṣà ti wá dín kan báyìí ní Ìjẹ̀bú báyìí, kí ni tẹ́ rò pé wọ́n lè ṣe? torí àwa ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀, àwa lè fi ọmọ Ìjẹ̀bú, a lè wá gbé Ìjẹ̀bú, a lè kọ́lé síbẹ̀, ẹ sì ti láláì bá wọn mọ̀ ń bẹ̀, yóò bá wọn rà ń bẹ̀. náà kí wàá lè rò pé wọ́n lè ṣe tí gbogbo àgbáyé, bóyá ẹ̀yin fúnra yín lè lọ pé àwọn àwòrò ṣàṣà bí nǹkan kan yẹn tí alálẹ̀ tó dín kan tó fi lè padà, àbí tó fi jẹ́ pé kò ní sí problem nígbà tá alálẹ̀ ti dín kan báyìí. Kò sí solution fún ìlú yẹn mọ́, because wọ́n ti ṣe nǹkan èèwọ̀ ni pé kán gbé òkú ọba síta pé ọba kú. Èèwọ̀ ni, èèwọ̀ paraku ni pé òkú ọba lélẹ́yìí, ọba kú, wọ́n wá ń gbé lọ sínú pósí. Bóyá mi ò gbọ́ rí, àtayé tí mo kọ́kọ́ wá àti ayé first one, lílì tí mo ti dé ayé ilé náà mi ò gbọ́ rí. Nǹkan tí mo máa ń gbọ́ ni pé ọba wàjà, tí ọba bá kú wọ́n máa ṣèdè ni.
tó bá ti séde tó bá ti ṣe gbogbo àìtò tó yẹ kó ń ṣe tán ló máa ẹsẹ̀ sóde kò sẹ́ni tó lè sọ pé ibi báyìí ló máa ń sin ọba sí kò sẹ́ni tó lè sọ pé olórí ọba rèé. That is it. So ní eléyìí nísìnyí tó bá kàn lọ wá sọ pé òkè wọn wá lọ wú padà tó bá kàn sí gbogbo ojú gbogbo àgbáyé ti rókò ọba ìtìjú ni kì í ṣe kan gidi mi mọ bí tó ti rí mentality yẹn ó dẹ̀ tó wá lọ́jọ́. Kábíyèsí now nígbà tẹ́ ti ní kò sí solution báyìí àfi kí ìjìyà wá àbí bẹ́ẹ̀ kọ́ ni sà. Yes, example ni kò sí solution. Bọ̀ kábíyèsí ṣe mọ̀ yìí pé a dẹ̀ tún máa rí ọba tó tún máa ṣẹlẹ̀ sí ó lè jẹ́ nínú Ògùn state yìnyẹn náà ọ̀ kó jẹ́ nílẹ̀ Yorùbá wa yìí náà tó tún já sí pé kó jẹ́ pé àwọn pásítọ̀ ni ó padà gbẹjọ́ ní ṣọ́ọ̀ṣì dáadáa tí wọ́n ó sì kó ẹ̀ àbí kó jẹ́ mùsùlùmí náà ní tó padà kírun sí lára. Ó máa ṣẹlẹ̀ but ó dẹ̀ tún lè má ṣẹlẹ̀ méjì ni tó bá jẹ́ wípé 7 years to this time tí nǹkan tó lọ scot free tí kankan ò ṣẹlẹ̀ pásítọ̀ ẹ̀ máa gbé òkú ọba jó àfáàsì máa gbé òkú ọba jó ṣùgbọ́n tí kankan bá wá ṣẹlẹ̀ gbogbo àwọn ènìyàn gbogbo àwọn ọba Nàìjíríà máa kẹ́kọ̀ọ́ látara wípé wọn kì í ṣe èèwọ̀ ni kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ báwo ni wọ́n ti máa gbé òkú ọba jó wípé ọba ló kù yìí ọba wàjà ní bí àwọn bàbá wa ṣe mú ilẹ̀ nìyẹn kò sí nǹkan tó jẹ́ pé ọba kú gbogbo alámọ̀ pé ọba kú bọ̀bọ́n ṣe sọ ni ọba wàjà kò dẹ̀ sẹ́ni tó sọ pé ibi báyìí kò sẹ́ni tó mọ̀ pé ibi báyìí ni wọ́n sòkú ọba sí. So that is it. Ó dáa kábíyèsí èyí tó jẹ́ question lẹ́yìn question ilé tí n bá ti béèrè ẹ̀ mọ́ dààmú ẹ̀mí go tẹ̀ drop question tí mo fẹ́ béèrè ni pé pẹ̀lú bí Nàìjíríà ṣe rí because tá a bá ń tanra wa jẹ ló kù àfàwọn tọ́lọ̀ ń bá rán láàánú sí ní ìlú ò lé ní ọ̀dọ̀ wọn àtẹni tó kàwé àtẹni tó kọ́ṣẹ́ àtẹni tó níṣẹ́ ọlọ́ àtẹni tó tiẹ̀ lọ́lé káàtẹni tó lọ online pastor ẹ̀yin kálukú ti useless àfẹni tó rí bá ṣàánú ṣẹ́yìn ò wá wò gẹ́gẹ́ bíi pé bóyá lára ìyà yẹn náà lára nǹkan tán ti ṣe sílẹ̀ Yorùbá àbí ká sọ pé tí wọ́n ti ṣe sí Nàìjíríà tán ti pa àwọn nǹkan kan run àbí wọ́n ti bà àwọn nǹkan kan jẹ́ tó jẹ́ nǹkan tán fi ń súre ló fà á tí gbogbo ẹ̀ fi wá dorí kodò báyìí débi pé àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá mi gan ń bẹ lábúròdù tí nǹkan yẹn gan ran àwọn náà táwọn náà tó yẹ pé èyí tó lówó lọ́wọ́ gan àìsàn òjò sinmi èyí tí ò lówó lọ́wọ́ gan ọkàn rẹ̀ ò balẹ̀ kí ni ẹ rí sí àárín yẹn sà. When nǹkan tí a ti fi ọwọ́ òsì júwe lé bàbá wa so àwọn nǹkan tí àwọn àfojúdi tí àwọn bàbá wa ìyá wa ti ní ìyá ẹni gbogbo wa ń jẹ but ìyà tí a wá ń sọ yìí ó kan àwọn kan ju àwọn kan lọ so but nǹkan tèmi mọ̀ ni wípé nǹkan méjì ni problem Nàìjíríà àwọn kan ń lé owó àwọn kan ń lé culture àwọn tó ń lé owó ló pọ̀ jù gbogbo nǹkan tó ń ṣe yìí torí tó wó ni o kì í ṣe torí pé wọ́n láìkọ́ Ọlọ́run o àwọn àfáà tó lọ sí òkú ọba owó ni wọ́n wá o kì í ṣe pé wọ́n torí ìjọba ọ̀run o so gbogbo kinní wọ̀nyí nǹkan tó kàn sùọ̀ fún èmi ni wípé tó dá mi lójú tó sùọ̀ ni wípé lẹ́yìn generation ọba Solomon ìṣẹ̀ṣe máa gbilẹ̀ padà because mentality tí àwọn èèyàn ní nísìnyí ká ní pé wọ́n ti ní 20 years 50 years ago ìṣẹ̀ṣe máa ti embrace jù báyìí lọ bọ̀ nísìnyí àwọn èèyàn gan ti ń padà sínú ìṣẹ̀ṣe wọ́n lè má padà pé kí wọ́n lọ bá wọn ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tẹ bá kó àwọn tó ń dá ifá kó nílẹ̀ Yorùbá àti Kristẹni àti Mùsùlùmí 10% péré lókun ṣe gbà bẹ́ẹ̀ àfà wọ́n lè má sáwó wọ́n lè má lọ sí lédi but tá bá kó Kristẹni àti Mùsùlùmí tó ń dá ifá lọ́wọ́ báyìí babaláwo bá mi yẹ̀ wò iye mọ̀já kẹ́nìkan yẹ̀yẹ́ Ọ̀ṣun tá bá kó wọn kó nílẹ̀ 10% ló máa kó. Confirm. tó bá wá pẹ́ wọ́n máa gbé kó pásítọ̀ wọn lójú nínú ṣọ́ọ̀ṣì tó bá pẹ́ wọ́n máa gbé kó àfáà wọn lójú pèsè bẹ́ẹ̀ náà ń lọ so gradually ìṣẹ̀ṣe máa gbinlẹ̀ pọ̀ padà
It's a gradually processing. So but ẹ̀yin ìlú tẹ́ bá wà níbí ẹ má jẹ́ kán fọwọ́ rọ́ ìṣẹ̀ṣe sẹ́yìn nílùú yín o, because ìṣẹ̀ṣe òun ni agbára gbogbo ayé, kì í ṣe agbára Nàìjíríà nìkan o, all over the world. Àwọn òyìnbó níṣẹ̀ṣe o. Ó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ yín wípé kí ni reason táwọn òyìnbó fi ń ṣe Halloween? Ṣé fàájì náà fi ń ṣe ń bẹ̀ ni? Ó ní reason, ó ní ìtumọ̀. Àwọn òyìnbó ni ó yẹ kó máa ṣe Halloween rárá, kò yẹ kó ń ṣe. Torí nǹkan black ni, nǹkan burúkú ni, nǹkan tí ò dáa ni. But wọ́n rí wípé wọ́n pa ọjọ́ yẹn mọ́ because wọ́n mọ̀ wípé olúkálùkù ló ní reason tí wọ́n fi wà láàyè, tó fi wà. Gbogbo nǹkan ló ní ìdí tó fi wà. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ má lọ lajú òfò, ìlàjú rádaràda tó máa padà kó bá yín, ẹ lọ stop ẹ̀ man. That is my advice. Kábíyèsí sá, ṣé nínú ìṣẹ̀ṣe yẹn àbí ká sọ pé nínú traditional náà pé ǹjẹ́ arúmọjẹ kan wà ńbẹ̀ lọ́tún lósì àbí àwọn kankan wà ńbẹ̀ náà tó jẹ́ pé kò bójú mu tẹ́ ẹ lè ṣàlàyé fún wa àbẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ lórí ẹ̀ àbí gbogbo nǹkan tán ṣe ńbẹ̀ ló dáa? Kò síbi tí arúmọjẹ ò sí. But nǹkan tó dá nínú ìṣẹ̀ṣe ló pọ̀ jù. I come again. Arúmọjẹ wà nínú ìṣẹ̀ṣe, but nǹkan tó dá nínú ìṣẹ̀ṣe is 80-20. That is it. Ìkọ́ tẹ́mi lè sọ sí nìyẹn. Ẹ ṣé gan sá.